dé 1000. Ó máa yọ charges on them. 2000 kọ́ ò bá bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni. 1000 kéré. Ó kéré pẹ̀lẹ́. Oko tí ẹ bá ní jẹ́ fi ń dóyàwó rẹ̀. Oko tí ẹ bá ní fi ń dóyàwó rẹ̀. Ẹ jẹ́ má bínú. Babe, afa, fine. Kí ló ṣẹlẹ̀? 1000 ní ká gbà kan yọ charges ń bẹ̀ ṣe ìwọ ni. Ẹ̀gbọ́n ẹ̀. Ṣé wà òkè? Ọkọ ẹ̀. Kí ló fi náà dúró. Kí ló fi náà dẹ̀ ṣe? Náà dẹ̀ fi dáná láti kó fẹ́ fi ra sweet. Babe, afa, ojú mi dáadáa. Ṣé ó jẹ́ kí n fún ẹ ní update kan? Ẹ̀ tó mú nílẹ̀ o. Ṣé gbogbo ẹ wo mi ní kó bá náà jà má gbọ́ kankan tó ń sọ mọ́. Torí ọkùnrin tó bá ti rí tó bá ti jẹ́ pé ATM ló máa ń lọ sí POS kò sówó lọ́wọ́ ẹ̀. Ẹni tó bá lówó lọ́wọ́ bíi tiwa báyìí TF la máa ń ṣe kí n fẹ́ bí ATM káàdì ṣe. Gan-an ó kàn ṣe mí láàánú náà ni pé ẹ̀ṣá ó ní nǹkan tó ṣe àbọ̀ kò mọ́ lò. Ọkàn ṣé ò ní bínú ṣe lè bá manage 30k. Like ṣé o lè manage 30k. Tó bá bí n pè mí. Mi kì í sọ̀rọ̀ púpọ̀ jù. Afa ṣé kí n bẹ gba cash àbí transfer báńkì o? 09. Oh nine. Ó náà ò jàre. Má bí n pè mí. 900 sí 30k. 1999. Ó ń bí n pè mí. Ó ń bí n pè mí o. Adébímpé àwẹ̀. Ó ń bí n pè mí 900. Adébímpé. Bẹ́ẹ̀ni Adébímpé. Báwo lè fi hàn? No, ẹjọ́ kò rí. Ok, kó má dàbí scam. Kí ló dé? Afa, ṣé ó mú ẹni tẹ́lẹ̀? Afa, ṣé. Sórí bó ṣe kó mi síta. Afa. Ó ti tọ́ o. Kí ló fẹ́? Bínú kí ló fẹ́ bínú? Ó fẹ́ tètè Ṣé o gbọ́. fẹ́ fọwọ́ kan fóònù mi? Má. Ṣé o fẹ́ fọwọ́ kan fóònù mi lóòótọ́? Nígbà tó ìyá mi. Afa, kí ni kí mi ṣe ìwẹ̀jà yìí? Màá lò fẹ́ mi. Ìgbà wo? Afa, ṣé olùtẹ̀lé mi jáde mi ṣẹ̀gẹ́rẹ́? Kí ló ṣẹlẹ̀? Kí ni problem ẹ̀ báyìí? Afa bọ̀bọ̀ kó má ṣe dàbí kó mo dájú. Bí bá ní kí n ṣe owó fún ẹ, bọ̀ tí má ṣe owó fún ẹ wọ̀ ní fẹ́ struggle dáadáa. Ọkùnrin máa ń struggle ṣùgbọ́n o ní láti ṣiṣẹ́ dáadáa. Kó tó sọ pé ó fẹ́ níyàwó. Ó ń bí n pè mí. Ó dùn dáadáa ṣùgbọ́n kó tó sọ pé ó fẹ́ níyàwó. Ó ń bí n pè mí. Afa ìjà máa lọ bẹ́ẹ̀. Bí pé ń lọ. Ṣiṣẹ́ dáadáa kó tó níyàwó ṣùgbọ́n. Ló gbà yàrá ọ̀lẹ̀.